bàbá Sheikh Sakari ìyá òkòkò wọ́n máa ń ṣe wáàsí wọ́n máa ń bá wọn oníṣẹ̀ṣe fà gan gbogbo Kwara lọ́dún náà ọmọ yàrá ni wọ́n máa ń bá wọn oníṣẹ̀ṣe fà wọ́n máa ń bá wọn fa wàhálà yẹn gan wàhálà yẹn máa ń pọ̀ gan táìmù yẹn gan. mo fẹ́ ló ń bẹ̀ ni wípé wọ́n máa ń tú àṣírí àwọn oníṣẹ̀ṣe wọ́n máa ń tú àṣírí wọn báwọn oníṣẹ̀ṣe ṣe lọ plan nìyẹn náà bá lọ gbé fọ́tò wọn wọ́n wá lọ gbé orí wọn kọ̀ǹpútà wá ṣiṣẹ́ lórí àwọn wá gbé orí wọn wọ́n wá gbé síbi ara aṣọ ògùn kò tí ì sí gbogbo nǹkan báyìí social media ò tí ì lágbára tó báyìí nígbà náà. wọ́n wá gẹ́gẹ́ bí ọ̀rọ̀ yìí pé kò sí ní tá yóò lè ṣe o wọ́n wá gbé orí sheikh wa yẹn wọ́n wá gbé síbi aṣọ ògùn wọn ní abájọ ibi aṣọ awo ara wa ní àjọ ìṣàwó ní àjọ kọlọ́n tó kó bàbá yẹn yọ lọ́dún náà kọlọ́n jẹ́ kẹ́mi wọ́n gùn fún wa. ìdí ẹ̀ kò sí tí ò lè ṣẹlẹ̀ pátápátá ilé òun ò jẹ́ lord of soap mọ́. wọ́n ti sẹ́ni nọ́mbà náà sí mi o mo máa pín nọ́mbà yẹn sìn. Busy. Don't look, we have on the phone, Lord. Ẹjẹ́ tún pè lẹ́ẹ̀kan sí. Lọ sórí Instagram, òun ò jẹ́ Lord of Soap mọ́ o. Kó lọ sórí TikTok, ní ìjẹ́ Lord of Soap mọ́ o. Orúkọ mi báyìí rè o. Lukman Ajíṣafẹ́ orúkọ gidi. Ó ti ríngì o. Àfọ̀gbàgbò ẹ̀jẹ̀ tó tún pè lẹ́ẹ̀kan sí ẹ̀jẹ̀ tó àfà pè lẹ́ẹ̀kan sí lẹ́yìn eléyìí ní nípa fáàmọ́ o. torí pé báwọn èèyàn bá tún mú fídíò yẹn mo ti rí fídíò kí ló Àfáà Ṣítù náà ó rà pé lóun náà fẹ́ sọ̀rọ̀ lórí ẹ̀ bọ̀ tá a bá sọ eléyìí ń sìn èyí tá a bá sọ ń sìn láàfin mọ ibi tá à ń lọ lórí ẹ̀ àbọ̀ lọ́wọ́ ẹ bá sọ fáfá káfá gbàgbó gbóga tó sẹ́ndì nọ́mbà sí mi ẹ bá sọ fáfá káfá gbàgbó. Hello, salamu alaikum wa rahmatullahi wa barakatuh. Wa alaikum salam wa barakatuh. Ṣé Lord of Soap là ń bá sọ̀rọ̀ yìí? Tó ń ṣe ń pè ní ẹ̀dùn àmọ́ ìjẹ́ bẹ́ẹ̀ mọ́ o. Unwavering Ajíṣafẹ́ worldwide ni mò ń jẹ́. Mo ní ṣé Lord of Soap là ń bá sọ̀rọ̀. Àfáà lóhun ò jẹ́ bẹ́ẹ̀ mọ́ o. Bí bá ṣe ń pè wọ́n bẹ́ẹ̀ rí. Unwavering Ajíṣafẹ́ worldwide ni mò ń jẹ́. Àfáà Lukman Ajíṣafẹ́ worldwide. Kí ló dé tẹ́yìn náà wá ń jẹ́ bẹ́ẹ̀ tẹ́lẹ̀? Nǹkan tó ṣẹlẹ̀ ní pé ó kàn yẹn ó ní ibi tí ń jẹ ẹ̀bọ̀ kì í ṣe lọ́mọ ìmú tí ń jẹ ẹ̀bọ̀. Lórí oní travel nílé mo bí ti Àbújá. So gbogbo àwọn táwọn máa ń ṣiṣẹ́ fún táwọn máa ń ṣègbìyànjú fún níbẹ̀. Àwọn ni wọ́n fún mi lóko yẹn. Nítorí tí ká fún mi lóko yẹn ni wípé gbogbo iṣẹ́ tá à ń ṣe fún ọ yìí wọ́n ti ń dá iṣẹ́ òun kò dípò bí tẹ́lẹ̀. Bí iṣẹ́ òun ò tẹ̀ bọ́ sí bá ṣe rò pé ní ò bọ́ sí
nígbà táwa dọ́dọ̀ tiwa tí àdúrà wọn ń gbà tí wọ́n ń rí gbígbà àdúrà síbi tá à ń ṣe fún wọn òun ni wọ́n fẹ́ wọ́n pé ṣé wọ́n ṣe báyìí sí wàá bì kan làwọn wá ń dààmú kí látijọ́ yìí làwọn ń sáná ní kí látijọ́ yìí ọba ọ̀sẹ̀ lọ́sẹ̀ tí yìí wọ́n ṣe fún mi lóko náà lọ́dún tí mo sọ ó kọ yìí kódà ó kọ yìí tí ń jókòó yìí nísìnyí yóò ti lé lọ́dún 5 báyìí. òun ni wọ́n ti wá sọ mí ní ọba ọ̀sẹ̀ yẹn àti tíráàbù ni mo ti wá gbé orúkọ yẹn wálé. pàtó wá yá kó tó di pé ayé tí ń pè mí bẹ́ẹ̀ nílọrin náà tó ti pè mí bẹ́ẹ̀ nílọrin náà tó gba ọgbẹ́ ìpínlẹ̀ ti pè mí mọ́gà wọ́n sì ń jẹ́ pé tí ìṣọ́kọ tí mo lè kọ̀. bàbá padà á rí i pé nǹkan yẹn ti fẹ́ máa bí àdánwò ó ti fẹ́ máa bí bíi pé ìbanilókọjẹ́ ti ń wọ̀ ọ́ tí wọ́n sì ti ń bá mi lókọjẹ́ káàkiri eléyìí ó sọ tìtàn wọ́n sọ tìtàn àmọ́ pé wáyé pé bẹ́ẹ̀ ni ẹ máa bá mi lókọjẹ́ lórí ọkọ̀ yìí lórí ọkọ̀ tí wọ́n ń pè mí tó bẹ́ẹ̀ láti travel yìí o ìjẹ́ bẹ́ẹ̀ máa tó ẹ máa pè mí ní ajíṣafẹ́ worldwide. àbá ajíṣafẹ́ náà ọlọ́run ní dàwa láàmú. àmì ya rabbal alamin. àwọn ìgbìyànjú ọṣẹ tẹ́ máa ń ṣe fáwọn èèyàn tẹ́lẹ̀ náà fi sọ yín lọ́ba ọṣẹ. bẹ́ẹ̀ ni àti travel mo ti gbókàn yẹn wá àwọn ti wẹ́sẹ́ àwọn òbí gbàdúrà nígbà tó ti gbàdúrà lọ́dọ̀ tèmi wọ́n fi pẹ́ àti wọ́sẹ̀ báyìí wà bíbá àfọyín lọ́pọ̀ ọ̀sẹ̀ látọ̀jú lọ. ọba ọṣẹ àbá àjíṣafẹ́ ṣé ọṣẹ tẹ́ wá fún ọ ló wá sọ wọ́n dolóríire ló sọ wọ́n dolórí gbàdúrà. Alukùránì náà ni gbogbo ẹ̀ wá o. àbí Alukùránì ni gbogbo ẹ̀ wá gbogbo àtọ́sẹ́ àti nǹkan kátà náà sọ bá ń fún ọ náà àǹtúlà hàn Alukùránì làwọn náà tàbí gbọ́ ọṣẹ náà fún ọ. Mashallah. àbá ní kinní kan nílé tá a lọ gbọ́rọ̀ yìí lómi kan yẹn. àbá àjíṣafẹ́. Alukùránì làwọn hàn àǹtúlà hàn tàbí gbọ́ ọṣẹ fún wọn. Number 1 mi ní pé ẹ máa gbọ́ mi ò ní pé lord of soap mọ́ báyìí ń sìn torí o ti sọ pé ò jẹ́ mọ́ o ti sọ pé ò jẹ́ lord of soap mọ́ mi ò ní pé ẹ bẹ́ẹ̀ mọ́ àwọn èèyàn dẹ̀ ń gbọ́ all over the world àbá àjíṣafẹ́ lòun ò jẹ́ lord of soap mọ́ o ìyẹn kọ́kọ́ clear báwọn ìyẹn ti kí ni ìyẹn clear láti sìn lọ èmi náà ò ní pè ẹ́ ní lord of soap mọ́ àwọn èèyàn ò dẹ̀ ní pè ẹ́ ní lọ́dọ̀ tiwa wọn ní pè ní lord of soap mọ́ alhamdulillah Lukman Ajíṣafẹ́ ìyẹn dúró báwọn wọ́n padà bọ̀ wá bí ọṣẹ o ẹlẹ́ẹ̀kejì mo rí fídíò kan tí ó wà ń bẹ̀ báyìí tí mo rí fídíò ẹ̀ ń bẹ̀ mo rí fọ́tò ẹ̀ ń bẹ̀ tó ń pariwo ògún rèé èṣù rèé igbá rèé àwo rèé. èmi kọ́ ni mò ń sọ̀rọ̀ ń bẹ̀ o èmi sì kọ́ ni wọ́n rí ibi fídíò yẹn àmọ́ títí bá rí mi ń bẹ̀ wọ́n tààtì mi mọ́ fídíò yẹn ni nígbà tó di pé àwọn kálukú ti ń kọ̀ mí jẹ́ bá ti ń bá ọkọ̀ ẹ̀jẹ̀ bá ti ń gbé káàkiri pé àbọ̀ lọ́sẹ̀ kìnìkan kí ni jẹ́ bẹ́ẹ̀ ní Islam kẹ̀kẹ́ báyìí wọ́n wá lọ wá fídíò yẹn tó ti yé àwọn kan ti ń sọ fún mi àwọn kan ti ń pè mí lẹ́yìn ká tó ṣe fídíò wọn sọ pé ṣèbí wọ̀ lòun ò gbé bóyá o ní nǹkan kan àbí àwa kúkọ̀ rẹ jẹ́ bá ti sọ̀rọ̀ yẹn fún mi alẹ́ ìjọ náà ni mo rí fídíò yẹn tí wọ́n lọ gbé fídíò yẹn jáde wọ́n wá àtàkì ojú mi wọ́n ẹ̀ẹ́dìtì ojú mi mọ́ fídíò yẹn àwọn bàbá tó bí mi àtàwọn ìyá tó bí mùsùlùmí ni wọ́n Alukùránì náà àwọn náà sì fi ń ṣe ìgbésí ayé wọn ibo lè mẹ́tì wá rí òòsà tí màá sọ pé Ṣàngó àtọ́jà òsibí débi ó ti rí o èmi kọ́ ni mo ń sọ̀rọ̀ lábẹ́ fídíò náà wọ́n ẹ̀ẹ́dìtì ojú mi sí fídíò náà. lórí fídíò yẹn pé ìwọ kọ́ ló wà ń bẹ̀ wọ́n ẹ̀ẹ́dìtì fídíò ẹ̀ ni. èmi kọ́ ni mo wà ń bẹ̀ for benefit of doubt. ìgbókọjẹ́ bá fẹ́ gbókọjẹ́ ló jẹ́ kọ́ wọ́n ti wálẹ̀ sí wọn ká tó ṣe àtọ̀sánlẹ̀ àwọn kan ti ń pè ní láti ní ìwà àfọ́ ọ̀lọ́sẹ̀ yìí á gbókọ̀ rẹ jẹ́ títí alẹ́ ó tó bí nǹkan bí aago 8 ságo 9 ni wọ́n gbé fídíò yẹn jáde. ok wọ́n á lọ mú fídíò tèmi tí wọ́n ṣe. wọ́n wá lọ dé níbẹ̀ wọ́n wá àtàṣẹ mọ́ fídíò bí tó ti ń ṣe Ògún. bẹ́ẹ̀ni. because ohun tí mò ń gbọ́ yìí ò jọ ohun ẹni tó sọ̀rọ̀ ń bi fídíò ẹ̀ pé Ògún rè kíní kan rè kò sí táyé ò lè sọ lórí yìí.
ẹlẹ́ẹ̀kejì ńbẹ ẹlẹ́ẹ̀kẹta ńbẹ ni pé ǹjẹ́ o lè búra pé wọ́n kọ́ ló wà nínú fídíò yẹn. bẹ́ẹ̀ èmi tẹ̀sí ni mo wà ń bẹ́ àmì mi kọ́ ni pé wọ́n kọ́ ló ṣe fídíò yẹn ṣé o lè búra pé èmi kọ́ ni mo ṣe. ìpè wọ́n kọ́ ló sọ pé ògún rè òṣàrí kinní kan rè èṣù rí. mo fi tí màá jẹnu ayé mo fi búra. gbàgbé tó wà jẹnu ayé àwọn èéfín inú Al-Qur'an àwọn èéfín téèyàn bá fẹ́ jẹnu ayé búra ọlọ́run lèyàn fi búra kódà mo fi sàárẹ̀ ànábì búra story ni. mo fi ọlọ́run búra èmi kọ́ mo ṣe fídíò yẹn. wàláhi tàláhi thumma billah. wàláhi tàláhi thumma billah èmi kọ́ mo ṣe fídíò yẹn. alhamdulilayi nígbà tó ti búra pé ìwọ kọ́ ló ṣe yẹn àgbà yẹn náà sábẹ́ ìbúra pé ìwọ kọ́ ló ṣe Kùránì ni ẹ mọ̀ tó pínpín ara yín nígbà tó ti sọ bẹ́ẹ̀ yẹn ó dẹ̀ ti sọ pé ó jẹ́ lord of soap mọ́ ó dẹ̀ ti búra pé ìwọ kọ́ ló wà nínú fídíò yẹn pé wọ́n ẹ́dìtì fídíò títí ẹ̀ míì wọ́n ẹ́dìtì ẹ̀ mọ́ ni àgbà yẹn náà bẹ́ẹ̀ alhamdulilayi ká wá padà síbi ọṣẹ lórí pé o sọ nísìn wípé ọṣẹ kan wọ́n ti lọ dán òun bì kan rí wọ́n wá dọ́dọ̀ títí ẹ ìwọ́dẹ̀ fún wọn lọ́ṣẹ yẹn dẹ̀ jẹ́ bá sì pè é ní ọba ọṣẹ nìyẹn Allahu Akbar èmi náà nídìí ọṣẹ o. abẹ́ Al-Qur'an náà ni gbogbo. ara o Al-Qur'an máa gbọ́ má dà papọ̀ ọṣẹ òsínà máa gbọ́ ajíṣafẹ́ àbá Lukmanu ajíṣafẹ́ mọ́nà ajíṣafẹ́ gbangba ayé la wà yìí àdẹ́gbọ́dọ̀ ṣàbòsí àgbọ́dọ̀ ṣàbòsí tá a bá ṣàbòsí ọlọ́run ó bí wá ọlọ́run ní aramtu zulma ala nafsi waja'altuhu muharraman bainakum fala tazalamu Olúwa ní mo ṣe àbòsí ṣíṣe léèwọ̀ fúnra mi mo wá ṣe léèwọ̀ fẹ́yìn náà láàrin ara ẹ má ṣàbòsí fúnra yín torí wípé bí a bá ṣàbòsí yóò jí ẹ níwájú Ọlọ́run mi ò lè ṣàbòsí ẹ kò sí tí ń jẹ́ ọṣẹ nínú Islam bó ṣe tún sọ yìí náà ń fáwọn kan lọ́ṣẹ ó tún kó sínú ọ̀fìn ni sórí tó bá ṣe kọ̀rọ̀ yàrá rẹ kò kàn wá o báwo rí ọ Ọlọ́run rí ọ o kò sí tí ń jẹ́ ọṣẹ nínú Islam o mo wo fídíò ẹ̀ka tó ní mo lóògùn kò sọ ń bẹ́ o. oògùn tí mo ní o bí à ń jáwé à ń jágbó àgbómọ àwọn tó bá rẹ̀ àwọn tó bá ní diabetes àwọn tó bá ní gonorrhea àwọn tó bá ní nǹkan yẹn nìtúmọ̀ tí mo mí níbẹ̀ kí ṣe kí bẹ́ẹ̀ mo ní nǹkan kan tó tún bẹ́ẹ̀ lọ. ok oògùn pé àwọn tó bá rẹ̀ bí ẹni tí àwọn tó bá rẹ̀ bẹ́ẹ̀ ni àwọn tó bá oògùn aparun bẹ́ẹ̀ ni oògùn aparun bẹ́ẹ̀ ni. oògùn aparun ló ní kì í ṣe pé oògùn kádàrá. No. but ọṣẹ yìí tó ń dáwò tó fi ń ra lé tó fi ń kọ́lé tó fi ń ra mọ́tò yìí ọṣẹ ẹbọ ni. ọṣẹ ẹbọ ni. nọ́mà ọṣẹ náà ni. nọ́mà ọṣẹ kọ́ kò sí ẹnu Al-Qur'ani kò sí inú Islam brother mi kò sí inú Al-Qur'an kò sí nínú Islam kò dẹ̀ sẹ́ni tó máa gbà wọlé fún ẹ àwọn tó bá ń lórú ẹ lè gbà wọlé o ó ti yé kò sẹ́ni tó máa gbà wọlé fún ẹ àìmọye àwọn tá a máa ń rí lórí kíní tó ń ṣe ìpàtẹ ìṣègùn ojú ń dùn mí o ẹgbójú yín wá o ẹ̀yìn ń dùn mí o mi ò lè rìn láti bí àwọn ká ẹ̀jẹ̀ àwọn ká kíní kan gbogbo oògùn aparun nìyẹn tí ò bá ti lẹ́bọ nínú tí ò bá ti ní ẹbọ nínú àmọ́ wípé èmi lọ́ṣẹ̀ kó sọ́ṣẹ̀ kankan níbi kankan Islam ò dẹ̀ ṣe kíni Ànábì ò polówó ọṣẹ fún wa gbọ́ mi yé àfáà sórí tó bá ṣe ń kọ̀rọ̀ yàrá rẹ̀ bá a rí Ọlọ́run rí ọ ní tí mo ṣe ń kọ̀rọ̀ yàrá mi bí a ṣe kíni báyìí ò rí mi Ọlọ́run rí mi máa ní láti jáde láti sọ fún gbogbo ayé pé ó jẹ́
Lord of Soap tó ń pè ẹ́ bẹ́ẹ̀ yẹn o àwọn kan náà ń pè ẹ́ bẹ́ẹ̀ o torí wọn náà nísìn olóò ti ń jẹ láti ìlú kan ìwọ ló wá gbé dé lọrin ò sì nígbà bẹ́ẹ̀ Islam kò nígbà tó ẹgbẹ́ ìjọta ti sọ ẹ́ lórúkọ yẹn máa gbọ́ tó ẹgbẹ́ ìjọta ti sọ lórúkọ yẹn ló bá ti kọ́ fún wọn ni kò ní dàbá yìí iye ọdún tó fi jẹ́ yẹn wọ́n ti ń fi ẹ́ wédèdè Ọlọ́run nìyẹn tá là ń lo lọ́ọ̀dù fún Ọlọ́run ni wàlá Ọlọ́run là ń lo lọ́ọ̀dù fún wàláhì Ọlọ́run là ń lo lọ́ọ̀dù fún wọ́n wá ń fi láti bí ọdún 5 àwọn á ń fi ẹ́ wédèdè Ọlọ́run wọ́n ń fi ẹ́ ṣe dèdè Ọlọ́run Lord Almighty Ọlọ́run ní jẹ́ bẹ́ẹ̀ Lord Almighty Ọlọ́run ní jẹ́ bẹ́ẹ̀ wọ́n á ń pè Lord of Soap wọ́n á fi ẹ́ ṣe dèdè Ọlọ́run wọ́n ti gbà pé wọ́n ti nígbàgbọ́ nú ẹ pé táwọn bá ti ń dọ́dọ̀ rẹ o tá bá ti ń gba ọṣẹ yẹn o ayé àwọn ti dá. gbọ́dọ̀ láti polówó Kùránì dé brọ́dà mi Ọlọ́run lọ́jọ́ ìní kó ṣàánú wa orúkọ yẹn ó ti lóò jẹ́ bẹ́ẹ̀ mọ́ ó ti lóò jẹ́ bẹ́ẹ̀ mọ́ àti gbọ́ yẹn adẹ ti gbà pé ò jẹ́ bẹ́ẹ̀ yẹn mọ́ àwọn sórí nǹkan kan wà ń bẹ̀ tó sórí tó bá ní Lord a máa ń lo Lord fún àwọn adájọ́ my Lord so understand but ìgbàgbọ́ àwọn èèyàn mo ti gbọ́ mo ti understand máa gbọ́ my Lord good of you my Lord à ń lò fáwọn adájọ́ God ni Ọlọ́run so understand okay mo o ṣe brother mi but àwọn tó wá ń gba ọṣẹ lọ́wọ́ rẹ wọ́n fi ẹ́ wédèdè Ọlọ́run bí o pera rẹ lọ́lọ́run but àwọn máa gbọ́ àwọn tó wá ń gba ọṣẹ lọ́wọ́ rẹ máa gbọ́ àwọn tó wá ń gba ọṣẹ lọ́wọ́ rẹ gbà yí pé táwọn ó mọ nǹkan yẹn ṣe ni ìṣèké bóyá wọ́n pè mí lọ́lọ́run àbí wọ́n fi mí wí Ọlọ́run. Okay mo ti gbọ́ mo accept mẹ́ lọ́wọ́ pé wọ́n pè ẹ́ lọ́lọ́run but àwọn tó wá ń gba ọṣẹ lọ́wọ́ rẹ wọ́n gbà yí pé táwọn bá ti dọ́dọ̀ rẹ bùkátà wọn abíyá lọ́wọ́ fídíò tọ́pọ̀lọpọ̀ àwọn àfáà ṣe náà ọba ọṣẹ rèé ọba ọṣẹ òótọ́ God ó yàtọ̀ sí Lord à ń lo Lord fáwọn adájọ́ you are very correct so understand you are very correct but ìgbàgbọ́ àwọn èèyàn pé táwọn bá ti dé ọ̀dọ̀ rẹ àwọn ti nígbàgbọ́ nù rẹ pé bùkátà àwọn abíyá wọ́n náà sọ jáde ń sin náà wọ́n náà ti sọ jáde nísìnyí kò sí nǹkan tẹ́lẹ̀ nìkan fẹ́ gbàmí kí tẹ́nìkan bàjẹ́ wọ́n rú fídíò ẹ̀ tí wọ́n lọ ẹ́dìtì nísìnyí wọ́n lọ ẹ́dìtì fídíò ẹ̀ wọ́n lọ gbé síbi Ògún ibi Èṣù kí ló fẹ́ fi wẹ̀ mọ́ ń bẹ̀ àfi búra tó búra yìí nìkan ni my advice jáde lórí TikTok àbí lórí Instagram denounce orúkọ yẹn ẹyẹ yàn mi ò jẹ́ Lord of Soap o Lukman Ajíṣafẹ́ worldwide lórúkọ mi o ó ti yá bí òye adego viral dẹjọ yí àwọn èèyàn fídíò tó ń rí yẹn o èmi kọ́ wọ́n edit fídíò mi síbẹ̀ ni o èmi kọ́ ni mo ṣe o ó ti yé Ọlọ́run lọ́jọ́ yìí ni kó ṣe kíni kó ṣàánú wa Ọlọ́run á dúró tì wá Ọlọ́run ní bà wá lórúkọ jẹ́ Ọlọ́run á ṣàánú wa a níjà tẹ́lẹ̀ rí kálẹ̀ rálì jẹ́ náà là ń jà fún o kò sẹ́ni kankan láyé tí ń bẹ láyé tí ò níbi tó kù sí gbogbo wa tá ń bẹ láyé lá níbi tá kù sí but àwọn ibì kan wà tó já sí pé ó lè tánìṣì méjì yàn láyé ó tún wá lè bà tèèyàn jẹ́ níwájú Ọlọ́run Ọlọ́run á dúró tì wá á wà pẹ̀lú wa so ti yé àdúrà wa gbà lágbára títọ́ Ọlọ́run brother mi tó bá ti ṣe fídíò yẹn gan send ẹ̀ sí mi èmi gá tún kí ni màá tún bẹ post ẹ̀
Prime a tún bẹ post ẹ lọ kọ sórí page ẹ mi ò jẹ́ Lord of Soap mọ́ o èmi sì kọ́ mo wà nù fídíò bí ṣe fídíò yẹn jáde àwọn ṣe fídíò yẹn jáde bí mamba olùkàyà gbogbo àlàyé tẹni mo ti ṣe ní Mamba Olùkàyà orí page máa gbọ́ Mamba Olùkàyà ti yàtọ̀ sí tọ̀dọ̀ tiẹ̀ gẹ́gẹ́ fúnra rẹ̀ o understand Mamba Olùkàyà ibẹ̀ nìkan ló ní page yẹn fúnra rẹ̀ sọtiye ẹnìkan ló ní page yẹn ló invite ẹ wá ṣébi tí gógá ni bàbá gógá ni ẹni yẹn ló invite ẹ òun interview ẹni ó dẹ̀ ti sọ lórí page ẹ ìwọ náà wá sọ lórí page tiẹ̀ fúnra rẹ̀ fáwọn followers tiẹ̀ náà àti fáwọn àwọn tí wọ́n tó wà lórí TikTok yẹn tó jẹ́ followers yẹn àti lórí Instagram torí pé sọ̀rọ̀ ọ̀rọ̀ yìí tá a bá mú lọ tá a bá ń fa lọ báyìí àwọn èèyàn máa kó àwọn oríṣiríṣi fídíò tó lágbára jáde àdé nílé lẹ́nu àti sọ̀rọ̀ mọ́ àwọn kan ti ń kọ́mẹ̀ntì ń sì pé àìmọye fídíò ẹ wà lórí Instagram tọ́bọ̀dẹ̀ ń kó gbórú nǹkan báyẹn jáde àwa yóò nílé lẹ́nu àti lè sọ̀rọ̀ mọ́ kọ́lọ́ lọ́jọ́ yìí ni kó ṣàánú wa Lord of Soap láti ní olóhùn jẹ́ láti jẹ tàbí láti ọdún ṣe fídíò olóhùn jẹ́ bẹ́ẹ̀ mọ́ o ó tún sọ bẹ́ẹ̀ lọ́dọ̀ ọ̀dọ̀ tiwa náà lẹ́ni pé òun ò ṣe kíni òun ò jẹ́ bẹ́ẹ̀ mọ́ o Afa Lukman Ajíṣafẹ́ worldwide lòun jẹ́ o Ọlọ́run yóò bá wa ṣàlékún dáadáa fún gbogbo wa ojú òní tiwa lágbára Ọlọ́run dákun lọ ṣe fídíò yẹn o lọ ṣe fídíò yẹn o lọ ṣe fídíò yẹn o Ọlọ́run á gbàdúrà wa o. Salamu alaikum wa rahmatullahi wa barakatuh. To. Ẹnu ìtawà tá lágbára àti lè àwọn èèyàn pè mí èyí tá lágbára láti lè ṣe mọ́ nìyẹn. Èyí tá lágbára láti ibi tó ń pè mí sí yìí ìta lágbára láti lè ṣe nìyẹn mo ń bọ̀ àwọn èèyàn fẹ́ pè wọlé hello salamu alaikum wa alaikum salam wa rahmatullahi wa barakatuh náà Baba Saheed Shittu mo rí pé o ti ń pè sórí program lórí kọlù tọ̀wọ́ yẹ látẹ̀kùn ni mo fi ṣe program ni ẹ má bínú torí Ọlọ́run ẹ ṣe náà ọgbọ́n tí ọkùnrin yẹn sọ náà ó ń dọ́gbọ́n polówó iṣẹ́ rẹ̀ àkọ́kọ́ ó ń tún rẹ̀ establish kí pé òun ṣọṣẹ́ fáwọn èèyàn òun ṣe ayò ibẹ̀ làwọn èèyàn ti gbé òun lórí ọlọ́ṣẹ́ àgbáyé ọlọ́ṣẹ́ Lord of Soap kìíní kan orúkọ tó ń jẹ́ Lord of Soap yẹn orúkọ tó ń jẹ́ gangan kọ́ ni kókó jù Sheikh. náà iṣẹ́ tó ń ṣe yẹn gangan ní iṣẹ́ òfò orúkọ tó ń jẹ́ yẹn tó ń pèrè àgbà pé orúkọ yẹn ò dáa ṣùgbọ́n iṣẹ́ tó ń ṣe gangan nínú ìsìláàmù iṣẹ́ àbúrò ń ṣe o. èmi náà ti sọ mọ́nú ọ̀rọ̀ ń sìn. mo rí pé òun gangan lẹ́sọ̀. bẹ́ẹ̀ni mo rí pé ẹ bá sọ pé kò sọ ṣe inú ìsìláàmù tó ń polówó yẹn ní tó ń ṣe gangan balaburú. torí pé àwọn ọmọ yẹn kàn fọ́n sórí íńtánẹ́ẹ̀tì wọ́n ń wá gbogbo tó máa fi máa ṣàfi ẹ̀sùn. Aliva Ismail náà mo wà lórí WhatsApp call ni náà mo wà lórí WhatsApp call tẹ́lẹ̀ ní náà mo ń gbọ́. inú mi dùn bàbá yẹn ṣe ti yẹ pé wọ́n dẹ̀ ń pè wú lóru. sọ̀rọ̀ mi yẹn. máa ẹ jẹ́ kí n gbé WhatsApp call ìtọ́ka sọ̀rọ̀ tán lórí ẹ̀ máa pè padà. torí mo fẹ́ dá sètò yẹn ni. Anybody máa dá sí èèyàn máa dá sí àwọn èèyàn máa dá sí. bẹ́ẹ̀ bá ti sọ̀rọ̀ tẹ́lẹ̀ kí n mọ̀. àwọn èèyàn máa dá sí. Sorry òyà mo ń gbọ́. Hello. Baba Saheed oya bismillah. WhatsApp only never be pè wọlé WhatsApp only ni o. Sorry. Oh. Aláti
naam mo ń gbọ́ báyìí. mo rí pé kọ́ọ̀lù kan ló jápẹ́ mo rí pé direct call kan ló wọlé iṣẹ́ tó ń ṣe yẹn gangan tẹ́ sọ fún yẹn gan tẹ́ ṣàlàyé fún yẹn gangan ní problem. ọ̀nà ò ní polówó orí ẹ̀ mọ́ lórí bí lórí kí ni. iṣẹ́ àbúrú ló sápamọ́ ló ń ṣe nínú Islam tó dẹ̀ ń dọ́gbọ́n ṣàbùrú fáwọn èèyàn tó ń sọ àwọn èèyàn dẹ́lẹ́pọ̀. ẹ̀ ń ṣàlàyé fún sìn òun ló ń ṣe fídíò lóhùn lóògùn ló fẹ́ o. ó ti lóògùn. ó ní ọṣẹ àwọn diabetes ọṣẹ jẹ̀díjẹ̀dí náà pálapà stop lòun sọ̀rọ̀ ń pa ẹ̀ òkè o. kí ló ń pe ọṣẹ tó ń ṣe fáwọn èèyàn ọṣẹ ìtajà kí ló ń pe according to Islam ṣé ọṣẹ àbíkọ́ mọ́ tó ń sọ. lọ ń bọ̀ abayọ̀ lọ́nà ẹ̀. àkọ́kọ́ ìdá àfidúpẹ́ bọ́lọ̀ náà tó jẹ́ number 1 ó sọ bí ó dẹ̀ búra sí wípé òun kọ́ ló ń wà ní fídíò ogun yẹn o ó ti yé ìyẹn jẹ́ number 1. number 2 ó sọ ń bẹ̀ wípé òun ò jẹ́ orúkọ yẹn mọ́. number 3 adẹ̀ ti sòdodo ọ̀rọ̀ fún à ń so ọṣẹ kínní àwọn èèyàn ẹ lọ sọ́dọ̀ lágbájá ọṣẹ yìí o tó bá ti fi wẹ̀ ọba ọṣẹ ni kò sí tó jọ bẹ́ẹ̀ nínú Islam ò faramọ́ gbogbo ọṣẹ ilé yìí ọṣẹ ìtajà ní Islam ò faramọ́ o. yín tó bá ṣe ń kọ̀rọ̀ yàrá rẹ o ẹnìkan ò lè tọ́tọ́ọ̀ṣì wá síbẹ̀ o. ẹnìkan ò lè tọ́tọ́ọ̀ṣì wá síbẹ̀ o. illa man tawalla wa kafara illa man tawalla wa kafara tálù Kùránì sọ òun náà ẹni tó gbé wá sí orí tó gbé wá síta tó ní kò sí tẹ́nì kankan lè ṣe tó ní kò sí tẹ́nì kankan lè ṣe Ọlọ́run rán wa ká máa sọ kọ̀kọ̀ wa àmọ́ wọ́n tó bá ti wá gbé wá síta tó ní ẹ máa bọ́ o èmi rèé o àwọn èèyàn máa ṣe kí ni àwọn èèyàn máa sọ̀rọ̀ o wọ́n dẹ̀ máa dá sí o. Lukman Ajíṣafẹ́ worldwide lọ ṣe fídíò tá a sọ. ohun tó bá lóun kò máa jẹ èmi ń padà bọ̀ wá gbà torí ọṣẹ tó polówó yẹn à ń bọ̀ wá yànnà náà èké torí àbúrú ló polówó nínú sí. ó ti lọ́ṣẹ apàrùn lòun polówó òun ò polówó ọṣẹ kádàrá. àgbogbo kan tẹ́ bá lọ fún fídíò tẹ́ ṣe tẹ́ bá fi bọ́ òun fi rinlẹ̀ ní pé òun mọ̀ pé ọṣẹ kádàrá lòun sọ òun pa òkú but kò sọ pé òun ò ṣe ọṣẹ àwúrí ọṣẹ ìtajà kò denounce ẹ̀. ẹ sọ ọ́nù fídíò ẹ̀ ni. ṣebí kí náà gbọ́dọ̀ kọ́ bá ọṣẹ fún ṣọ́ṣẹ àwúrí àtọ̀ ṣọ́ṣẹ làpálàpàlà náà gbọ́dọ̀ ṣe náà pé ní ọba ọṣẹ fún. number 1 ẹgbẹ́ méjì àti sòdodo ọ̀rọ̀ fún bíbá yìí kò sí tó ń jẹ́ ọṣẹ ẹ lọ fi wẹ̀ ló jẹ́ sọ́dún mistake ọkọ̀ sábàṣà yìí nǹkan tiẹ̀ wá ń bẹ̀ nǹkan tiẹ̀ wá ń bẹ̀ tó lágbára mo sọ̀rọ̀ kan lẹ́ẹ̀kan but mistake wà nú ọ̀rọ̀ yẹn kí ni mistake tó wà nú ọ̀rọ̀ yẹn ni pé mo ní Lord ṣe understand Lord God Ọlọ́run ní jẹ́ God Lord à ń lò fúnra wa ń bí but gbogbo ẹni tó bá ti lè wá sọ́dọ̀ yàn wípé mo ń lọ sọ́dọ̀ lágbájá mo fẹ́ lọ gba ọṣẹ kan lọ́wọ́ ẹ̀ kí n fi ṣoríire ẹni yẹn ti fẹ́ni tó fẹ́ lọ bá yẹn wí Ọlọ́run torí pé Ọlọ́run ló lè sọ ni kódà bá ọba fẹ́nu pè ọ́ tọ́ ọba fẹ́nu pè ẹ́ pà ń lọ sọ́dọ̀ Ọlọ́run tọ́ ọba ní à ń lọ sọ́dọ̀ Ọlọ́run o wọ́n ti fi ẹ́ wí Ọlọ́run kékeré nù tọ́rọ gbàgbé táwọn bá ti dọ́dọ̀ rẹ̀ táwọn bá ti gba ọṣẹ yẹn ayé àwọn ti dá. wọn àwa ní gbẹ̀mí sára Ọlọ́run mọ́ ara ọṣẹ tiẹ̀ ni wọ́n wá gbẹ̀mí sí. ní ṣòfò tọmọtọmọ. wọn ní gbẹ̀mí sára Ọlọ́run yẹn mọ́ ara tiẹ̀ náà wá gbẹ̀mí sí ọṣẹ sọmídọ́lọ́wọ́ sọmídọ́lọ́rọ̀. ní ṣòfò tọmọtọmọ. díẹ̀ kò sí tó jẹ́ bẹ́ẹ̀ nínú Islam o kò sí tó jọ bẹ́ẹ̀ nínú Islam Ọlọ́run lọ́jọ́ ìní kó ṣàánú wa ẹgbẹ́ àtàbà tí lóhùn jẹ́ bẹ́ẹ̀ má yẹn bẹ́ẹ̀ ti búra pò nǹkan ebórí social media gbogbo wa wà ebórí social media àwọn èèyàn ní ká lọ check Instagram ẹ̀ àwọn èèyàn ní ká lọ check Instagram ẹ̀ Ọlọ́run á ṣàánú o
Ọlọ́run ẹ jẹ́ ká gba àwọn èèyàn fẹ́ pè wọlé, ẹ jẹ́ ká gba àwọn èèyàn láàyè kan pè wọlé. Ní ṣàbòsí kankan bí o. Ní ṣàbòsí o. Ní ṣàbòsí bí o. Hello, salamu alaikum. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. Reduce volume tẹ́ fi wò wá yẹn. Akramakum Allah sa anyam Allah alaikum kullu anyami. Ọlọ́run jẹ́ mẹ́wàá dáadáa bàbá. Naam. Lórí orúkọ tèmi ni Hold on. Ẹnìkan ní salam alaikum, doctor. I'm not in any way support you for calling him on your live program. If you really want to correct him, I thought you were capable.